lọ́ní ṣe bẹ́mi náà ni àbẹ́mi náà kan o èmi gangan làárọ̀ Razaki ọmọ Mọ́ríyá ìjì orin tó ń gbénú wa gẹ́gẹ́ o àtọ̀dá Razaki tí wọ́n sọ ọmọ Òṣùpá Sáyídì tán ròyìn lágége àtọ̀dá Razaki tán sọ ìjì orin lọ́rẹ́ mi gangan làárọ̀ Razaki ìjì orin asọ̀rọ̀ bẹ́ẹ̀ni tó ń ta rọ́bà tó bá ti bà ẹ́ kí ọmọ ti yẹ ń bẹ́ẹ̀ ni sorry perfect wise ọmọ wà fún wọ́n iná wọn blame dundin ọmọ àsì ni wọ́n. wọ́n náà blame dundin ọmọ àsì ni wọ́n. ẹ jọ ṣé èdè ṣinkó ni wọ́n blame dundin ọmọ àsì ni wọ́n yẹn ni àbí bólẹ́ ti rí yẹn. ó wo nínú Chinese film kan náà ni wàá jáde. ẹ̀rẹ̀ mú jáde ń bẹ̀ ẹ wá ibi tẹ́ ti wá jọ Olúfimọ gan dé ẹ̀yin gan ti ń sọ̀rọ̀ bí Olúfimọ ohun yín wá dàbí ohun King Dr. Saheed Òṣùpá gangan kí ló dé. ẹ jọ ṣáwọn lọ bí yín ni. Ọlọ́run ló jó rí bẹ́ẹ̀. ẹ̀rí èmi làárọ̀ Razaki yo àtọ̀dáwò tí ó bá ṣe pé aṣọ ọmọ dádì mi ni Pálóṣùpá jáwọn pálú mọ́ mímí àmọ́ mo sì mọ dádì mi kó tó jọ lọ ní pé èmi ní jí orin tó ń gbénú wa gẹ́gẹ́ o àtọ̀dáwò kù ṣe bọ́tà mi máa ló wà ń já ògìní tájòdè gbogbo ìkúlé ẹ̀ pa lọ́lọ́. ẹ jọ ṣé nansa tẹ lò yìí ṣé ti ti yín gangan ni àbí ti ti King Dr. Saheed Òṣùpá. àfi fún mi ni Ọlọ́run ló fún mi. ẹ̀yin tí wà nílé ẹ káàbọ̀ sí orí ètò unscripted náà ni lórí ètò lẹ́ni àlejò mi a máa fà á já pátápátá ó máa lọ fà. ẹ̀yin náà ti gbọ́ àwọn ohun yẹn bí ó ṣe kilẹ̀ ẹ rí i pé ìjìnlẹ̀ ọmọ King Dr. Saheed Òṣùpá àwọn Olúfimọ náà jókòó yìí so ẹ̀yin Olúfimọ in the house always on top still on top Olúfimọ in the house still on top kò sí wàhálà. báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ ìgbà wo la bí yín ibo lẹ dàgbà sí báwo lẹ ṣe wọnú orin ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀. àbí mi ní 1998 1998 so ọdún yìí máa pé 28 years. Yes. So tí mo ṣe bẹ̀rẹ̀ orin olórin ni dáàdì mi tẹ́lẹ̀. olórin ni bàbá. Fújì ni bàbá tó bí mi lọ́wọ́ ń kọ. nínú Agége ń bẹ̀ yẹn náà. nínú Agége ń bẹ̀ ni. àmọ́ Ọlọ́run ò fi hàn. Ọlọ́run á dẹ̀ fẹ̀yìn hàn lágbára Ọlọ́run. àmọ́ àsìkò yẹn wọn tí màá ṣe CD ó ti pẹ́ kásẹ̀tì lọ́sìn ṣe ń gbà yẹn. nígbà yẹn. ó wá ṣe kásẹ̀tì kan rẹ́kọ̀dù kan gbà yẹn. rẹ́kọ̀dù kan. àmọ́ táàmì gbà yìí wọ́n bẹ́ni pé wọ́n para wọn èèyàn alákàwọ̀ fẹ́ kẹ́nìkejì dín nígbà yẹn ni grandpa mi ṣe wá sọ fún wọn pé mélòó làwọn bí tí wọ́n tún máa wá lọ wọn sì jẹ́ kọ́kọ́ nígbà yẹn wọ́n ṣe ìṣọ́ pé kọ́ máa kọ́ orin mọ́. kí lórúkọ bàbá orúkọ stage name wọ́n gbà yẹn lágbègbè. wọ́n pè wọ́n ní ẹ̀ṣọ́ nígbà yẹn bọ́ wọn ò lọ fà náà gbà yẹn àtìgbà yẹn wọn ti kọrin mọ́ ni wọ́n ti lọ bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ iṣẹ́ tó wá kọ́ yẹn ló wá fi ń ṣiṣẹ́ ṣe tó fi di pé wọ́n bí àwa àmọ́ wọ́n wá nífẹ̀ẹ́ sí kó máa gbọ́ fújì orin méjì dẹ̀ lọ nífẹ̀ẹ́ sí kó máa gbọ́. ewu àtẹwò. wọ́n máa ń gbọ́ orin King Dr. Saheed Òṣùpá àti K1. orin K1 the ultimate àti Kingi ni bàbá máa ń gbọ́. So tábà tí wàá wà nílé tí bàbá bá ti ń ṣe fàájì tó ti ń gbọ́ Òṣùpá yẹn àwọn èmi máa ń listen sí àti ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ni máa gbọ́ Òṣùpá mo ti gbàgbé rẹ́kọ̀dù yẹn but mo mọ orin kan nú ẹ̀. orin wo ni ẹ kọ fún wa. Ọlọ́run ló ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka Ọlọ́run ló ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka ibi tẹ́nì kan ṣeré o òye ibi tẹ́nì kan ṣeré tó náà ti sú mi o ó ní mo jáwọ́ pé mo ní bùkátà tèmi ní bàbá lókè wá parí iṣẹ́ yẹn ó ní mo sì pé kan rere Sáyídì rẹ̀ bọ́ra tí kò bí mo ti dé kí má lọ fà àbí tí mo ti bẹ̀rẹ̀ sí ní máa gbóṣùpá ti bẹ̀rẹ̀ sí ní máa gbóṣùpá ní orin yẹn nánsà yẹn ló gbé yín wọ inú ábọ̀mù orin yẹn London Delight ní ábọ̀mù tẹ́ ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí London Delight àwọn Olúfimọ in the building wọ́n ti jẹ́ kí ó yé mi Olúfimọ still on top shout out to King Dr. Saheed Òṣùpá ìbà rẹ̀ 1000.
àti gbà yẹn ni mo ti ń gbọ́ orin Òṣùpá mo ti ń gbọ́ orin Òṣùpá so primary school mo ṣì wá ń gbà yẹn torí district ni mo lọ district primary school ní Oníwáyà Gègé nínú Central so mi ìfojú síwì orin ni mo ń kọ kúrà. ọkàn yín ibi orin ló wà. ọkàn mi níbi orin ló wà ní school ní gbogbo gbà yẹn. orin ni mo ń kọ débi pé tí teacher gan tó bá ti fẹ́ mark attendance màá ní Òṣùpá màá ní present sir Òṣùpá present ma. àwọn tíṣà náà ti mọ̀ yín àwọn ọmọ school yìí ti mọ̀ yín. wọ́n ti mọ̀ mi. so mo ṣáà títí mo fẹ́ repeat àwọn teacher wọ́n ní kí n pe mọ́mì mi wá pé mọ́mì mi lọ school mọ́mì mi ṣàbẹ̀ wọ́n pé ẹjọ́ ẹ jẹ́ kó repeat torí kò fojú síwèé àwọn teacher wọn ní ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mo pass lọ sí primary 6 nígbà yẹn àti mo pass lọ sí primary 6 mo wá fojú síwèé mo tún wá jáde ó bá mú mi lọ sí school kan Ìlọ́rọ̀ ibẹ̀ mo ti wọ JS1 mi wá fojú síwèé torí mo máa ń kọ orin street káàkiri acapella káàkiri mo wà ní JS1 mo repeat padà sí JS1 ẹgbẹ́ mi pass lọ sí JS2 torí mo máa ń kọ orin fáwọn ìyá tó ń tajà ní food shed wa ilé tó máa fún mi ní yogurt ilé tó máa fún mi lọ́gẹ̀dẹ̀ ilé tó máa fún mi ní donut ó yẹ kí n tún pass lọ sí JS2 tí mo repeat alákọ̀ọ́kọ́ yẹn mi ì tún pass lọ wọ́n wá fún mi ní withdraw ní Ìlọ́rọ̀ ni lélẹ̀ yóò fẹ́ gbọ́ràn ọba mọ́ mi wá mi lọ sí school kan school yẹn wọ́n ní kí n mú result mi ọmọ mú result mi lọ gbà tó wo result mi wọ́n gbà mí mo sunkún dáàdi mi wá ní ibi tí ọgbọ́n ọmọ ẹdẹ nìyí torí grandpa mi kò fọwọ́ sí kí n kọrin dáàdi mi náà nǹkan tí grandpa wọn bá dẹ̀ ti sọ fún wọn làwọn náà máa gbọ́ so wọ́n mi wá ṣe transfer lọ fún mi ní school kan náà pè ní Iyewa ó wà nínú Katode Sango high school nínú Agége mbẹ náà Katode Agége stadium mo wá wọnú Iyewa yẹn wọ́n mi ná owó gan kó tó di pé wọ́n gbà mí. màmá fẹ́ kẹ́ kàwé. wọ́n fẹ́ kẹ́ kàwé so àti mo wá wọlé mọ́ mi wá sọ fún mi pé tí n bá fi lè kọrin táwọn gbọ́n pé mo kọrin àwọn máa kọ̀ mí lọ́mọ. mi ìwà kọrin mo bẹ̀rẹ̀ sí ní fojú síwèé mo pass lọ sí JS2 gbà tí mo dé JS2 ó wá fẹ́ ṣe competition school by school nígbà yẹn ó wá lọ́mọ kan ní school wa hip hop ló ń kọ ẹsẹ̀ ò balance bá à ń pè ní Spanky P hip hop ló máa ń kọ mo àwọn sì kàn tí mọ́mí mi sọ fún mi pé tó bá tún kọrin mo ń pò kọrin màá kọ́ ẹ lọ́mọ ọmọ yẹn wá lọ fún competition yẹn nígbà yẹn school wa ló dúró fún tó lọ Iyewa ọmọ yẹn wá gbé 40 wálé 40 ló gbé wálé wá dún mi gan èmi Kasaki máa parun kánà yìí lẹ lọ ní. ọjọ́ yẹn tó dé tí mo gbọ́ pé 40 lọ́mọ yìí gbé ọjọ́ yẹn mo jẹ́ kó mọ̀ pé olórin ni mí class captain wa mú lọ sí ọ̀dọ̀ àwọn class teacher wa mo kọrin fún wọn gbọ́n ọjọ́ the principal gan ọgbọ́n mo jó wọn tún náwó fún mi ọ̀nà àpilóye tó wà fúra ẹ̀ represent school mo ní oníbo ṣe jẹ́ mà ẹ má bínú oníbo yìí jẹ́ first part tó máa kọ́ ṣe nínú school yẹn tó ń ṣe Yorùbá Day mo kọrin ìlú school lọ́lù fún mi gbẹ́dígbẹ́ndì yẹn ẹ kọrin báyìí mo ṣeré fún everybody àwọn ọmọ school jó lọ. ẹ fún wa ní kankan tẹ perform ní cultural day yẹn Yorùbá Day yẹn. orin Òṣùpá náà ni mo ń kọ́ ń gbà. ẹ fún wa. mo kọ́ orin Òṣùpá fún báyìí fún wọn ní pé ọ̀rẹ́ mi sáré wá wo ògo sáré wá wo ìtànà ògo ló wà ní ògo sí mo wí ìtàn débi pé sáìtàn náà bọ́dọ̀ náà yẹn ò bá dẹ̀ tán kò séèyàn tó máa ní òun ò máa tàn dá nínú Iyewa yìí tabarẹ́ ni tó sọ pé òun ò máa tàn dá ẹ fi sílẹ̀ bóyá níyẹn ò wáyé wá àfàyèmọ̀ bóyá sódìdẹ̀ ló ń gbé bòjọ́ máa yé nínú èèyàn àti ògo àtàndá o inú ogun ọdún pọ̀ ìbẹ̀rẹ̀ sínú lùlù èmi náà gbé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ilẹ̀ tí rí a sì máa gògé sí sórí bí kí ìgbàláyé tẹ̀mí yín many people náwó principal wa 500 méjì ló máa ń ná ojú fún mi láti ìsàlẹ̀ sókè mo gba àwọn school náà náwó so mo ṣá pass lọ sí JS3 ó yá mo kúrò ní secondary school yẹn mo wọ SS1 principal wa náà lọ sí gbé wa síbẹ̀
any party tó bá fẹ́ ṣe èmi náà lọ máa pè ó wá ní ọjọ́ kan tí mo lọ show mo sì ń di máìkì wọ́n sì ń pè mí sí show. ẹ ti ń gorí máìkì professionally báyìí. even àwọn classmates mi gan ló jẹ́ ilégbè mi ló jẹ́ backup mi ló tún jẹ́ onílù mi so a ti ń gba show lábẹ́òkúta Ẹ̀gbá káàkiri nígbà yẹn so mo wá lọ show ní Sunday mi wá lè wá school lọ́jọ́ Monday yẹn wọ́n wá fẹ́ ṣe nǹkan ní school ó dà pé debate ló fẹ́ ṣe níjọ́ yẹn. Okay. So mi ìwà wá sí school àwọn teacher wa béèrè lọ́wọ́ àwọn classmates mi pé aso ńkọ́ ọwá ní aso mà wálé ni. ẹ̀yin ni aso yẹn. bẹ́ẹ̀ ni mi torí orúkọ tó mọ̀ mí sí kan nínú ayége yẹn Aso Rasaki. Aso Rasaki. bẹ́ẹ̀ ni ló mọ̀ mí torí Aso Rock ni mọ̀ mí ta nígbà yẹn. Èwo tó l'Aso Rock. àwọn Milo tó bá ti mẹ́ẹ̀tì. Okay. ní Aso Rock. Aso Rock àwọn Milo tó máa ti gan àwọn beverages tó máa ti ń gan yẹn ni màmá máa ń tà. Iwájú primary school wa nígbà yẹn. So àtìgbà yẹn orúkọ yẹn ló fi ń pè mí Aso. èmi náà ti ń já Aso lọ́ngbà yẹn. Aso Rasaki. bẹ́ẹ̀ni. So mi wá school ọjọ́ Monday yẹn. àwọn ọ̀rẹ́ mi wá ta mí lólobó pé principal má béèrè mi torí tó bá ti ṣe debate yẹn tán wọ́n máa pè mí wọlé máa kọrin fún máa tún dá wọn lára yá. So mo ṣáà parọ́ kan gbà yẹn mo lẹ bandage máa pa mo wá gbé sọ́rùn mo wá parọ́ fún àwọn teacher pé ṣubú lórí stage ní ìwà ìkù ṣẹlẹ̀. lẹ́yìn ṣe wá sí school. ó ṣáà fi mí lẹ̀ torí principal jẹ́ ìdákun tó láìkì mi gan ni mo ṣe wá sí school even tí bá lè ti gan ó máa yọ̀ǹda mi ìyá irọ́ ẹ fi Razak lẹ́kùn máa lọ so ọ̀rọ̀ yẹn ṣàlọ́bà yẹn egbèrègbè ó ti wá ṣe pátì mi mo kọrin fún ọjọ́ yẹn mo ti mọ̀ pé àwọn ọmọ school lówó lọ́wọ́ ọmọ school náà mi ní 1,000 méjì àwọn students ó jẹ́ junior mi àwọn teacher náà dẹ̀ ná mi ní 500 200 1,000 méjì mo kọ́kọ́ lé mú. Yẹn mú báyìí pé ilé kọ́kọ́ wà lápò because tí n bá ń bọ̀ wá láti ilé gan oúnjẹ tí mọ́mí mi bá fún mi àtowó mọ́tò mi ì ní ná rárá màá ti kọrin ní ilé ológogoro màá ti ṣàkápẹ́là màá ti ná fún mi àpò mi gan ti wú màá tún wá dé school gan ó mi gan mi tún níná àwọn ìyá fúnṣẹ́ ìyá ayọ̀ àǹkó gbọ́n gan. wọ́n tún fún yín lóúnjẹ fún yín lóúnjẹ fún mi tọ́mtọ́m fún mi ní yúgọ̀tì yóò ní wá kí wọ́n tún gbọ́n wá kí fún mi so àwọn classmates mi gan many people wọn gan ẹ̀yìn mi ló máa wà wọ́n sì mọ̀ pé àwọn máa rí nǹkan fi sẹ́nu owó tí mọ́mí mi fún mi gan màá tún kó délé. so bẹ́ẹ̀ ṣe ń bá lọ nìyẹn. bí mo ṣe ń bá lọ nìyẹn àmọ́ alhamdulilayi lọ́jọ́ tèmi. Wow. Story yìí ó tún fọ́ ní ìyàtọ̀ ibo lẹ ti wá dúró gangan ṣé SS2 yẹn náà ni àbí. no mo jáde SS3. ẹ jáde SS3 wow ẹ try. kò sí much mọ́. láti fi proceed. tẹpá mo ṣe fújì pé fújì iṣẹ́ kọ́lọ́ wọn mi lọ́wọ́ tí Ọlọ́run bá gbà fún mi iṣẹ́ fújì máa fọ́dà mọ́. Ọlọ́run á dẹ̀ gbà fún yín ní agbára Ọlọ́run you are still very young and you are heavily talented tẹ ní talent àwọn àgbàlagbà lọ́lọ́run gbé fún yín ẹ dẹ̀ máa rí lò pẹ́pẹ́pẹ́. Now ẹ jẹ́ ká wá wọnú nitty-gritty ètò gbogbo wa la mọ̀ pé King Dr. Saheed Òṣùpá Olúfimọ 1 Akóredé Mátàgbàmọ́lẹ̀ Mandator he is one of the most talented Fuji musicians ever in the history of Fuji music. Even Dr. Sikiru Ayinde Barrister àwọn náà endorse wọn tó bá ń sọ musical composition vocal dexterity àti IQ orin lyrical IQ Dr. King Saheed Òṣùpá jẹ́ ọ̀kan gbòógì lára wọn nínú agboolé Fuji. Shout out to King Dr. Saheed Òṣùpá and he has been always supportive. Wọ́n support oríṣiríṣi àwọn èèyàn gbogbo àwọn tó jẹ́ Olúfimọ family gbogbo wọn la mọ̀. Àkọ́bí Òṣùpá, shout out to Àkọ́bí Òṣùpá, shout out to Saridan 2, shout out to Idris Aloma, shout out to Layeye, shout out to Alani Messiah, shout out to all these guys. They are doing, even Innovator, Kokoro Innovator, they are doing wonderfully well. Here you are. Aso Rasaki. Avant
ní Facebook ní TikTok Májégún Àtàndá ni mo ń jẹ́ mẹ́. Májégún Àtàndá. Májégún Àtàndá lẹ́ ń jẹ́ ń bẹ̀. Àwọn èèyàn máa ń pè yín ní Òṣùpá Agége. Bẹ́ẹ̀ni Aso Rasaki. Aso Rasaki. Now ṣé ẹ ti rí King Dr. Saheed Òṣùpá rí one on one báyìí pẹ̀lú bí ẹ ṣe mú ohun wọn dé level yìí ṣé ti rí wọn rí? Bẹ́ẹ̀ni mo ti rí wọn rí. Kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ tẹ́ rí wọn? Báwo ló ṣe ṣẹlẹ̀? Níbi tí mo ti ń kọrin street káàkiri ni mo ti parí ọ̀rẹ́ wọn kan náà nínú Agége tó ń pè ní Eris Koda. Eris Koda, shout out to Eris Koda. So ọ̀rẹ́ wọn jẹ́ ọ̀rẹ́ Òṣùpá dáadáa. So wọ́n wá ní ṣé inú mi máa dùn láti rí ọba orin. Kódà agbára Ọlọ́run inú mi máa dùn láti rí wọn. Ọ̀rẹ́ wọn kan náà tún wà nínú Agége ìyẹn ọ̀rẹ́ Eris Koda yẹn tó ń pè ní Dollar FC. Ìyẹn ló wá ra tòkìtìlẹ̀ fún mi ní boutique pé Àlàyé ẹ bá gbọ́mọ ìdí ọ̀dọ̀ Òṣùpá. So Òṣùpá àti Ibrahim Chatta tó máa ṣe rí fíìmù Ọlọ́run ṣe fíìmù kan gbà yẹn ní Ìkẹjà tó ń pè ní Olókìkí Òru. Olókìkí Òru, yes. So shout out to the iconic Ibrahim Chatta, àwọn ọ̀gá wa ní industry nìyẹn. Mo wà ní launching tẹ̀sọ̀ yìí ní Ìkẹjà, èrò pọ̀ gan. Bẹ́ẹ̀ni ẹ máa bẹ́tò lọ. àwọn artist dẹ̀ pọ̀ gan. Èrò pọ̀ gan. So báyé dé show yẹn Àlàyé gbé mi wọlé ọba ohun tí gorí stage wọ́n wà nínú mọ́tò. Ọ̀rẹ́ wọn yẹn ló gbé yín wọlé. Bẹ́ẹ̀ni so ọba lọ bá Àlàyé ọkọlẹ̀kùn gíláàsì wọn wá ìdáhùn. Òṣùpá sì wà nínú mọ́tò wọn tí bọ́lẹ̀. Ọdún náà wọ́n ti kọ́kọ́ wọlé wọ́n wá rí pé Àlàyé Sule Alao Malaika. Alhaji Sule Alao Malaika sì wà lórí stage ńgbà yẹn. Wọ́n ṣe lọ́wọ́. So wọ́n wá wọnú mọ́tò padà. So Eris Koda yẹn ọwọ́ akọlẹ̀kùn gíláàsì wọn wá ìdáhùn wọn ni Àlàyé Òṣùpá Agége tí wà lélẹ̀ yìí o ìwọ náà ṣeré fún ọba orin mo á ṣeré fún ọ. Kí orin wo lẹ kọ ní mọ́mẹ́ǹtì yẹn? Mo ní àmọ́ olófin mọ́ sálẹ̀ mi àmọ́ olófin mọ́ ni mi yàrá Rasaki ó sáré wọn bá ti ẹni bá lọ́dọ̀ òwe sọ fún un kò mú rárá sọ bá di lẹ́yìn wá ẹ̀jẹ̀ kò yé òfo ló mú wọ́n yín náà wọ́n blẹ̀ dọ́ndín ọmọ àṣẹ ni wọ́n. Mo ti ń báṣẹ yẹn ṣe mo ti sọ nípa àbáfájá lórí ètò Mainland ọ̀bẹ̀lẹ̀ dọ́ndín ọmọ àṣẹ ni wọ́n. Semiano TV ọmọ àṣẹ ni ẹ́. Ẹ máa bẹ́tò lọ. Eris Koda yẹn wá ní Saheed ọmọ àṣẹ ni ẹ́. Àlàyé náà Alhaji náà ọ̀rẹ́ rìn wọ́n ní ó wá béèrè question kan lọ́wọ́ mi nínú mọ́tò ìjọ ẹ̀ pé ṣé tí n bá dórí stage mo lè face crowd ṣé mo lè di mic mo lè face crowd mo ní àgbà Ọlọ́run à face crowd wọn ni kò sí wàhálà pé táwọn bá ti dórí stage kí wọ́n bá wọn bàtà láyé wa wọnú wọ́ọ̀lù wọ́n jókòó wọ́n á lọ bá àwọn àjọyà fọ́tò wọ́n wá gba owó kan wọ́n gbé fún mi báyìí. Wọ́n fún yín lówó ń jọ yẹn. Àtọ́ fún mi lówó yẹn tán wọ́n wá gorí stage wọ́n á dọ̀bálẹ̀ sàn wọ́n wájú wá gbé mi dìde wọ́n sì mi ìráyè gba máìkì lọ́jọ́ yẹn wọ́n fún máìkì because time tó lò lórí stage yẹn kò pọ̀ bí i 15 minutes lọ́kọ́ lò ó bọ́lẹ̀. Èrò pọ̀ ibẹ̀ yẹn wà ráúdì gan àwọn stars pọ̀. Bàlàyé ṣe gbé máìkì lẹ̀ tán báyìí gan. Àlàyé move lọ́wọ́ kan. Ìjọ yẹn ní opportunity àti gba máìkì ní ọjọ́ yẹn. Rárá. Okay, but ìjọ yẹn tán ti rí yẹn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fún wọn ní intro yẹn ní ìwọ̀nba yẹn wọ́n ti register ojú yín. Ṣé ẹ tún ní any encounter pẹ̀lú wọn another time? Gbà yẹn lọ́hùn mo tún wá sákò lé lọ́dọ̀ wọn mi. Ó kẹ́ padà sákò lé ní. Sákò lé because wọ́n ní ẹni tó máa jẹun náà pátá Yorùbá sọ pé ọ̀nà náà ké mo wá kúrò lé mo sákò lábẹ́ mọ́ yẹn mo wá lọ gbé látó bá jẹ lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan Haúsá lọ̀rẹ́ mi mo wá gbé lọ́dọ̀ ẹ̀. Ọ̀dọ̀ mọ́là lẹ lọ ń gbé. Classmate mi. Okay. So àwa jọ ń gbé àwọn ọ̀rẹ́ mi yẹn máa ṣiṣẹ́ complain táwọn bá ti wá lọ ṣiṣẹ́ complain máa ní lọ́kàn pé iṣẹ́ complain sẹ́mi ní ṣe orin iṣẹ́ ni máa kọ́ so táwọn bá ti wá lọ ṣiṣẹ́ complain èmi máa kọ́ wà níwájú ta àkọ́ máa gé commando mi. Ẹ̀ ń ṣe fàájì lọ ni. Mo ṣe fàájì mi ta àkọ́ máa kọrin lọ kọrin ó wá láàfáà kan lẹ́gbẹ̀ẹ́ ilé wa yẹn wọ́n pè ní àfáà láti iyẹ̀pẹ̀ sọ̀rọ̀. Àfáà yẹn wá jẹ́ kó yé mi pé ṣé mo ti róṣùpá rí mo dìnnà pé rárá mi ti rárá yé rí kò sí mo tún fẹ́ rí wọn lẹ́ẹ̀kan sí.
kò sí mi mọ́ ọmọ tí mo lọ wọ́n bá ní ṣé tí má dẹ̀ rí Òṣùpá ṣé inú mi ó dùn sí mo ní alágbára Ọlọ́run inú mi máa dùn wọ́n wá pé ọ̀rẹ́ Òṣùpá kan tó ń jẹ́ Lókù Bánsìn nínú Agége ń bẹ̀ bọ́ ìpè wọn aláyé ní ọyá kí wọ́n bá wọn ní Olúrìndì mo dẹ̀ lọ rí wọn wọ́n á ṣeré fún wọn inú wọn dùn wọ́n wá ní pé tó bá ti di next week Sunday kí wọ́n á rí àwọn ọmọ gbé mi dé l'Òṣùpá direct wọ́n wá di coming Sunday wọ́n á mú ọ̀rẹ́ mi kan dání Injiri lórúkọ ọ̀rẹ́ mi Idris àjọ lọ school náà ni a lọ bá Lókù Bánsìn ní Olúrìndì wá gbé wa débẹ̀ dé ìlú Òṣùpá ní Magodo estate. Gbàlá aláṣẹ wà ní Magodo gbà yẹn. Pàtàmà débẹ̀ àbáláyé lé àkọ́jùkọ́ sí pálọ̀ báyìí náà. Kò pẹ́ aláyé dé. Mo dọ̀bálẹ̀ mú káláyé aláyé wá gòkè lọ. Ọ̀rẹ́ wọn náà tẹ̀lé wọn lọ. Pàtó máa bọ́lẹ̀. Aláyé ní ọmọ tí mo sọ yẹn lórí Òṣùpá Ege. Aláyé wọn ò bá mi sọ anything. Kò sódà pé wọ́n tún lọ ṣiṣẹ́ mi. Another show. Ọjọ́ yẹn àkọ́jọ́ ya fọ́tò so nínú àwọn ọmọ wọn nínú àwọn boys wọn tó yà wá lójú ẹ̀ wọ́n ti post ẹ̀ Lókù Bánsìn ṣáà fún mi àtọ̀rẹ́ mi ẹ lówó pé ká fi kún káàbì lọ́lé padà pàtà máa dénú àdúgbò látó bá jẹ àwọn boys ti pariwo àtìrí sẹ́yìn àtìrí Òṣùpá ti fàmí lọ́wọ́ sókè àtìrí post yẹn ní àmì àdúrà lẹ̀ ṣe ìyànà ọ̀dọ̀ máa ṣẹlẹ̀. Bọ́rọ̀ yẹn ṣe lọ nìyẹn àtìgbà yẹn títí rí wọn wọ́n báyìí. Ìgbà tí màá tún rí wọn wọ́n host aláyé ní Kẹ́kẹ́ Day nínú Agége stadium. Bẹ́ẹ̀ ni pé aṣọ táláyé wọ̀ lèmi náà wọ̀. Material kọ̀ọ̀kan náà lájọ wọ̀. Bẹ́ẹ̀ ni pé àti ọpá fẹ́ ṣe àǹkó ni. Ìgbà tí máa gorí stage aláyé ò ti dè mú kọrin. Àwọn èèyàn ó pa aláyé ò ti wọlé ní wọ́n náwó fún mi gan. Ìgbà tí máa bọ́lẹ̀ bàtà aláyé wá dé tọ́jú kò sókè wá sí àbáyà. Akígbe tó máa ṣe MC fún aláyé ọ̀nà ọmọ tó kọrin bí kábíyèsí lẹ́ẹ̀kan yẹn dà wọ́n á gbogbo stage wọ́n fọ́ fún mi máìkì mo á sọ ìtàn kan táláyé ti sọ rí. Ẹ fún wa. lọ́ní sórí ó sì rí jáde mú àwọn èkì ló fẹ́ ó tún wá lálàáfíà jọ̀wọ́ kí ló ń wá kò yẹ wáhùn tí yóò sọnù àárín ló wà ó tọ́ba lẹ́nìkan ju ẹ̀ ló jáwọn ẹnìkan lọ. Ìtọ́bọ̀n pẹ́jọ́ sí kì í rẹ́jà pàtà ebi ti pa á. Ó wá wò kí lòun lè ṣe lọ́kàn ẹ̀. Ó wá gbìyànjú díẹ̀ sí wo ló bá dẹ́dọ̀. Ṣùgbọ́n ẹja kékeré ẹ̀jà bàmí ló lọ gbé. Bó ṣe wá ka lónà padà ìmọ̀ sí dé. Ló bá yàdà kóhun bẹ̀ wùlẹ̀ ẹja sunkún. Ẹja sunkún ẹja sunkún ẹja ní ọlọ́bàá dákun jọ̀ọ́ má pa mí. Tó bá pa mí tó bá ṣe mi kò ní kó yó. Ṣùgbọ́n ohun tó lè yọ èmi nǹkan lè ṣe àtẹnilówó gidi òṣùwọ̀n ẹ̀ mọ́ ló bá ọjọ́ ẹja sílẹ̀ ìjàmbá mi yí padà ó dé yàn dá pápá ìjàmbá mi yí mọ́já ẹ̀rí ni àfọ̀npájà ó dolówó dọlọ́rọ̀ lẹ́yìn tó tẹ̀lé ń tájà wí òkìkí kan ó wá kọ́ ló ra mọ́tò ó lò gbà bó ṣe fẹ́ ó dáná lọ́jọ́ kan ó ṣàjọ ọdún owó ọjọ́ sójò fẹ́ràn láfàwọn ọba bínú ó bínú tán. Ó ti ṣe nẹ́mì ó ti sú wẹ́nì ó ti sú fírọ̀mù fàdàtà ó ti sú níbi tó yẹ pọ́dé Jeff ó wá ṣàjọ ọdún owó àjọ̀dún owó ẹ̀rí kéèyàn tó lè ṣàjọ ọdún owó yẹn ti búyẹ̀rì ọjọ́ sójò fẹ́ràn láfa wọn bá bínú tán ó ní olówó gbọ́dọ̀ máa pàṣẹ kó máa ṣe ó dá àṣẹ tọ́jọ́ fi ń yọ òun fẹ́ máa pa èyí tí rì fi ń sẹ̀ òun fẹ́ máa pa àṣẹ tóun fi ń tàn òun fẹ́ máa pa àṣẹ lórí ogún òun fẹ́ máa pa ó wá sáré lọ bẹ́ẹ̀ ìjàmbá mi bá ṣe ó tún ṣe ó wá ṣe oníṣòfẹ́dẹ̀lẹ̀ dùmarè ó ní ebà ó rí kó di ju òun làbà wọn bá rí jù ó sì ní kó lajú òun làbà wọn bá lajú ayére tó ti gbé ńgbà kan máa lò bára ẹ̀ táníkà tó ló ń fẹ́ dọ̀lọ́rọ̀ tó dolówó ó sì fẹ́ délé dùmarè lójú bá já ó sì rí jáde mú àwẹ̀ kí wáyé náà ó sì lálàáfíà jọ̀wọ́ kí ló ń wá ó yẹ wá ohun tí yóò sọnù àárín ló wà ó tọ́ba lẹ́nìkan ju ẹ̀ lójú àwọn ẹnìkan lọ ó. Àlàyé wa ń wò mí láti sàbí oríṣẹ́ àtọ́jú kò sán wò mí lókè wọ́n wò mí lókè Bàláyé ṣe dìde nìyẹn mọ́ ń bọ̀ àṣókè stage mo wá fi máìkì ẹ̀ sí orí stand padà.
n fi máìkì yẹn sókè start padà kí ló wá ṣẹlẹ̀. aláyé wọn bọ̀ lókè wọn á dọ̀bálẹ̀ síwájú aláyé bọ́ aláyé gbé mi dìde sókè jù báyìí lọ lè bọ́lẹ̀. àwọn nǹkan tẹ́ sọ yìí ó wà very àwọn moments yẹn ó wà defining ẹ lè má mọ impact moment yẹn nísìn mo mọ̀ pé very soon ẹ máa mọ àwọn impact àwọn moment yẹn pẹ̀lú King Dr. Saheed Òṣùpá ẹ máa tó máa mọ àwọn impact yẹn very very soon ó dẹ̀ máa já sọpẹ́ àṣẹ ni Ọlọ́run ni ó fi àṣẹ sí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ now ẹnu ojú torí kíní yẹn ó ń wọ bọ́dì bọ́bọ́ yìí ewa ò ní pé bọ́bọ́ yìí ń fàájà gidi gan ni òórùn lọ àbí yeah let's pick up so láti gbà yẹn àwọn plans wo lẹ ní ṣé ẹ ti ní album ńlẹ̀ àbí ẹ ti record album ẹ kàn máa ń ṣe show everywhere ni kí làwọn plans tẹ ní. àtìgbà mi tí rí olùrànlọ́wọ́ tó lè jẹ́ kí n ṣe album. okay. bí record but live tó bá ti pọ̀ wá sóde live náà là ń ṣe. lẹ máa ń ṣe. live náà là ń ṣe. ẹ̀yin tí wà nílé kò sí show tí Mr. Mayegun tí wọn kì í lọ Òṣùpá Agége kò sí show tí any show tẹ bá ní kò bá jẹ́ kò mọ kò bá jẹ́ wedding kò bá jẹ́ ṣílé kò any event even corporate event tẹ bá pè wọ́n lọ́gán ni wọ́n máa jẹ́ ẹ jẹ́ ká fọ opportunity yẹn ká sáré fún wọn ní nọ́mbà yín àwọn èèyàn tó fẹ́ pè yín sí show tó fẹ́ fàájà ẹ pè nọ́mbà yín fún wọn. nọ́mbà mi 090 42 44 72 25. ẹ pè é again. 090 42 44 72 25. then TikTok yín kọ́. TikTok mi Majegun Atanda. Majegun Atanda. MAJEGUN. Bẹ́ẹ̀ni. Majegun Atanda. Bẹ́ẹ̀ni. Facebook yín Instagram yín kọ́. Majegun Atanda. Majegun Atanda ni tí ẹ fẹ́ bá wọn àwọn ẹ̀yin tí ẹ ti subscribe tí ẹ ti follow wọn lórí social media handle wọn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ sí TikTok wọn Majegun Atanda ká bá wọn lọ follow wọn láti moment yìí lọ èmi náà máa follow wọn a máa jọ máa ṣe ní back to back ni torí pé you are heavily talented Ọlọ́run bless yín gan talent tọ́lọ́run dẹ̀ fún yín ní agbára Ọlọ́run ògo yín ó máa tàn jù báyìí lọ ògo yín máa tàn sí owó á tàn sí àlùbáríkà á tàn sọmọ á tàn sí ohun rere púpọ̀ ọ̀gá tó kìkì ńlá. Jeff mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. ẹ béèrè. mo rẹ̀yìn mẹ́fà alágbàdo òní kọ́lá mo rẹ̀yìn mẹ́fà alágbàdo òní kọ́lá mo rẹ̀ fọ́ ẹ̀yìn méjì nínú ẹ̀yìn mẹ́fà yìí mo tún dé ẹ̀yìn méjì nínú ẹ̀yìn mẹ́fà yẹn mo rẹ̀ tún jẹ ẹ̀yìn méjì nínú ẹ̀yìn mẹ́fà yẹn ẹgbọ́n mélòó ló máa kù nínú ẹ̀yìn mẹ́fà yẹn. ẹ ti jẹ gbogbo ẹ̀yìn mẹ́fà yẹn tán ẹ fọ́ méjì ẹ jẹ méjì ẹ ṣe gbogbo ẹ ti tán ẹ ti jẹ tán ẹ ti ro jẹ tán nìyẹn ẹ lọ ra búrẹ́dì lókù. Májẹ̀gún tó bá sọ bí èmi mo ní mo rẹ̀yìn mẹ́fà alágbàdo òní kọ́lá mo rẹ̀ fọ́ ẹ̀yìn méjì nínú ẹ̀yìn mẹ́fà yìí mo tún dé ẹ̀yìn méjì nínú ẹ̀yìn mẹ́fà yẹn mo rẹ̀ tún jẹ ẹ̀yìn méjì nínú ẹ̀yìn mẹ́fà mo wá ní mélòó ló máa kù nínú ẹ̀yìn mẹ́fà yìí ẹ wá ní òkú kọ́kọ́ mọ́ ẹ ti jẹ tán ẹ fọ́ méjì ẹ dín méjì ẹ ṣe méjì mẹ́ta náà ló wà nínú. tí n bá sọ pé láíláí òyìnbó ló sọ bẹ́ẹ̀ láíláí ìrọ́lẹ̀ pa láíláí mẹ́rin ló máa kù torí méjì tí mo fọ́ òun náà ni mo dín òun náà ni mo tún jẹ. láíláí ni lóòótọ́ láíláí yẹn ẹ̀yin náà lè máa padà lọ ra búrẹ́dì lè máa fi jẹ ẹyin mẹ́rin yín tó kù ẹ̀yin lẹ mọ ẹyin tẹ̀yìn rà káàkiri Kọ́lá ṣé Kọ́lá nìkan lọ ti ń tẹ̀yìn ẹ̀ ṣe lọ́ọ́ ra ní Ìkẹjà ó dà pé ẹ nídìí fọ́. ibi tí mo ti rẹ́yìn tèmi nìyẹn. ibi tí mo ti máa rẹ́yìn tí yín nìyẹn ẹ máa láìkì ẹyin o. ó ga ó ní agbára gan ní orí ètò náà ibi tá à ń bọ̀ lọ professionally ṣé ẹ ti ní album ti yín gan tẹ́ ti compose sílẹ̀ tó jẹ́ pé bóyá tí a bá rí opportunity tó bá wá gbàm ẹ bá lè wọ studio tẹ́lẹ̀ máa wax album tó wà ńlẹ̀. lágbára Ọlọ́run. wà ńlẹ̀ lágbára Ọlọ́run now ẹ jẹ́ kí n wá tún for opportunity yìí tún lu àwọn tiwa ní ọ̀gọ́ ẹnu ṣé mo gba Yorùbá yẹn àwọn stakeholders nídìí iṣẹ́ Fuji àwọn ni mo fẹ́ bẹ̀
ní wákàtí mo dẹ̀ mọ̀ pé wọ́n máa gbọ́ mo dẹ̀ mọ̀ pé a máa rí àánú gbà Ria Entertainment ẹ mọ̀ Ria Entertainment ẹ máa mọ̀ Ria Entertainment àwọn ló máa ń ṣe agbátẹrù a lot of àwọn Fuji musicians tó ti lógo ńláńlá yes Ria Entertainment ẹ jọ̀ọ́ àwọn opportunity yìí mo personally mo ń ké sí yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a contact Májégún Àtàndá Òṣùpá Agége ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe agbátẹrù wọn bí album wọn bó ṣe máa di àgbékalẹ̀ tá máa record tá dẹ̀ máa gbé tá máa gbé jáde tá máa jẹ́ báyìí lórí gbogbo streaming platforms Ria Entertainment mo bẹ̀ yín personally ni mo fẹ́ jẹ́ kí Ria Entertainment yẹn ẹ fi kọrin kí wọ́n lè mọ̀ pé kò ṣeré ẹ jọ̀ọ́ ẹ bẹ̀ lábẹ́ yín mo fẹ́ jẹ́ kí ẹ pay attention kí ẹ gbọ́ ohùn lẹ́nu Májégún Àtàndá Òṣùpá Agége ẹ jọ̀ọ́ ẹ kí Ria Entertainment ẹ sọ fún wọn ẹ jẹ́ kọ́ mọ̀. ẹ̀rí Ria Entertainment lọ sàn gbà ó gbàfẹ́ níyàn tọ́lọ́mbà ti gbà fún bí ó jẹ́ yín ta ló tún lè jẹ́ kóòsì ẹ̀yin lè ṣòwò entertainment ẹ̀ jáyé jẹ lágbọ́ Ọlọ́run ogo yìí ò ní wọ mi ẹ ò ní rí òun gbẹ́nu ju bí ọmọ ọ̀pọ̀ ló ta góòlù láyé ń bí tí ò rọ́wọ́ mú. ó lọ fàáfàá now Májégún now yàtọ̀ sí Ria Entertainment a lot of Fuji stakeholders wọ́n pọ̀ tí wọ́n máa ń wo ètò wa mo fẹ́ kẹ́ tún fi opportunity torí ẹni báyìí lèèyàn máa fi ń kọ méje ẹnu oníkan láti máa ń gbọ́ pọ̀n ẹ tún fi opportunity yìí fúnra ara yín ẹ fi ohun orin yẹn kẹ́ tún fi bẹ̀ àwọn alágbára nínú Fuji music industry kí wọ́n help yín kí wọ́n ṣe agbátẹrù yín torí ẹ need with your talent you are going places I can feel it bí mo ṣe wà yìí mo ní etí Fuji ní sọ ní Fuji o I'm an actor I'm an anchor mo ní etí Fuji gidi gan ni mo dẹ̀ love Fuji from the bottom of my heart torí Fuji music yẹn làwa gbọ́ dàgbà bàbá mi tí bàbá mi bá ti jẹ́wọ́ tí kankan bá ti everything bá ti soft wọ́n máa wá rotowẹ̀ orin Fuji orin Barrister yẹn bàbá mi máa ń fi sí wọ́n dẹ̀ tún máa ń gbọ́ Àyìnlá Ọmọwúrà wọ́n máa ń gbọ́ Yusuf Ọlátúnjí but Fuji music yẹn tó máa ti wá ń play ẹ̀ èmi máa wá ń follow ẹ̀ as a matter of fact I was actually into music hip hop Fuji ni mo gbà wọ hip hop mo love Fuji music gan as ọmọ Mushin ẹ mọ̀ pé ọmọ Mushin àwa la ní Fuji mi fẹ́ mọ nǹkan táwọn lóní sórí ohun tó ju pátá Mushin tó bá wá dénú Agége àgàgà látò bá jẹ tójú rò bá rí wàláhì yálàpá àti kọrin tí ìpẹ́ra zangi dàńdógó kì í ṣẹ́wú màjèsí tọ́rọ máa Agége sálẹ̀ mi tọ́ba lọ́ máa Agége sọ pé àwárí owó wà wèrè wà sọ yìí tó bá fẹ́ ò níbẹ̀ torí wèrè ta la ṣe ní wèrè ilé Agége tẹ̀rí yẹn ó tóbi ìjùlù kan lọ Jeff tọ́ba tún lọ́ máa Agége máa ní àwárí ẹ ò mọ mẹ̀mẹ̀ torí tẹ́ ẹ bá mọ mẹ̀mẹ̀ ẹ ò lè mọ mẹ̀mẹ̀mẹ̀ kò sì fi iná mẹ̀mẹ̀mẹ̀ ẹ ò lè máa ṣírí Agége torí fọ́wọ́n lójú fọ́wọ́n lẹ́nu kì í ṣe eré ò lè bá Agége jà kí o wá lọ free tó bá nà ọmọ Agége ó di dandan wà lápá o torí Agége ó wà ní tí o bá sá Agége action bí ìta ẹ̀ fi wẹ̀ mí tí o bá sá Adékìn omi ẹ̀wọ̀ fún ẹ̀ fi wẹ̀ mí lágbọ́ Ọlọ́run wọn gba Agége ò ní wọ̀ mí Agége túmọ̀ sálẹ̀ tó ní tẹ́ ọlọ́fẹ́ Agége súnmọ́ dọ́kítọ̀ ìgbàrẹ́ o wíńdà blindondin ọmọ àṣẹ ni wọ́n wíńdà blindondin Yakim ọmọ àṣẹ ni yẹn àti lórí ètò ṣe mo ti sọ fún yín ẹ wá ọmọ Mushin lèmi èmi ti ń jealous èmi ò like cheating rárá ẹ ti fẹ́ máa fi igbá kan bọ̀ kan nínú ọmọ Mushin lèmi ẹ kí ọmọ Mushin ẹ fún wa jẹ à ń bínú. ògbọ̀n tí bá kọ́ ọmọ Agége má sì wà kí ọmọ Mushin yóò góyìn ò ní wọ̀ mí torí mo kọrin nídìí òro gbogbo wọn kó mi jẹ níbẹ̀ wọ́n náwó fún mi àpò mi ìdẹ̀wù délé ẹ ò ní rí òun gbẹ̀nu ju bí ọmọ Mushin lágbọ̀n lẹ̀ ò ní tẹ́ ẹ mọ Mushin lágbọ̀n lẹ̀ ò ní tí ẹ ò ní kọsẹ̀ kókú 2026 wọ́n iná blindondin ọmọ àṣẹ ni wọ́n ọmọ àṣẹ ni ẹsẹ̀ èmi ti sọ fún yín lórí ètò bọ́ àwọn tí wà nílé wọn ṣàṣe o àwọn tí wà nílé àwọn ọmọ ọpẹ ni now ẹ ti kí àwa ọmọ Mushin ẹ ti kí àwa ọmọ Mushin wọ́n fẹ́ kẹ́ ṣe nǹkan kan fún mi torí kò sí bá ṣe máa discuss mo ti sọ fún yín pé I'm a very
báwo ìfẹ́ sọ I'm an ardent lover of Fuji music. Mo love Fuji music gan, and kò sí báyìí máa sọ̀rọ̀ Fuji music tí a ní sọ̀rọ̀ Dr. Sikiru Ayinde Barrister MFR. Ẹ fún ní kí wọn kọ́lọ̀ ń jẹ́ kí iwájú tó dojú kọ kó da ẹ̀yìn tán fílẹ̀ náà ní bàjẹ́. Wọ́n sọ pé I'm an ardent lover of Fuji music. Èmi love Fuji from the depth of my heart. Tí máa ti gbóni Fuji music báyìí iṣan mi máa ń dìde ni mo dẹ̀ létí Fuji gan. Now kò sí bá ṣe máa perí ajá tá ní perí ìkòkò tí a fi ṣe. Kò sí bá ṣe máa sọ̀rọ̀ Fuji music. A gbọ́dọ̀ pay homage sí Dr. Sikiru Ayinde Barrister MFR. Iwájú tán dojú kọ ní bàjẹ́. Ẹ̀yìn tán fílẹ̀ náà ní bàjẹ́. Ọlọ́run á túbọ̀ tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Ẹ júbà ẹ fi orin ẹ fi júbà Dr. Sikiru Ayinde. Gbogbo ìgbà tí bá ti wà lóde sáàrò mo má ṣe bá Sikiru Ayinde Barrister o torí tí o bá sáwọn kí la fẹ́ máa pè ní Fuji Sikiru Ayinde tó kú òkọ́ ló ń bá wa fọhún kẹ́ni. Àmín. Ó wá kọ̀kọ̀ ní tí Àyìnlá. Bàmí kébé kú bára tí wọ́n ń wí. Kọ́lọ́run lọ́rọ̀ ẹ̀mí wà bá. Bàbá àgbà originality Indomie wàsó àtàgégún fígò ni tí bá rí bàbá ṣe nínú mi máa ń dùn ni àgàgà bó ṣe máa jíjọ nínú fídíò àárò kébé kú bàbá mi ẹ ò ní yan kù. Àmín. Ẹ máa pẹ́pẹ́pẹ́ lórí láyé bàbá ọgbọ́n. Àmín. Ó yá ẹgbẹ́ lọ sọ́dọ̀ K1. Lórí ètò èmi máa fàájà mi ti sọ fún yín. Kábíyèsí bàbá mi Àyìndé Wasiu bàbá ọgbọ́n kò ní tẹ́ sórí K1 lọ́sàn bàbá ọpọlọ bàbá àgbà originality tún ni ẹ̀gbọ́ lágbọ́ Ọlọ́run bó ṣe ń lọ kò ní tẹ́ lágbọ́ Ọlọ́run bó ṣe ń lọ ò ní tí torí ìgbà K1 di ultimate Wasiu ọkọ̀ jíntà sí nígbà tí ìwọ̀n bàbá ọgbọ́n lágbọ́ Ọlọ́run bó ṣe ń lọ kò ní tẹ́ torí àwọn gan wọn fẹ́ kí Fuji bàjẹ́ lágbọ́ Ọlọ́run kò ní bàjẹ́. Àmín. Lágbọ́ Ọlọ́run bó ṣe ń lọ wọn ni wọ́n ògbọ́ ayé òní wáyé tì nínú iṣẹ́ Fuji yìí. Àmín. Lágbára Ọlọ́run bó ṣe ń lẹ òní tí. Ẹ ti ń gbé mi lọ sáwọn lẹ́bù yẹn. Wọ́n iná òǹlẹ̀ dọ́mdín. Ọmọ àṣẹ ni wọ́n. Ó yá ẹgbẹ́ wa lọ sí ọ̀dọ̀ Olúfimọ gangan Káfàtà ọba orin ẹgbẹ́ wa débẹ̀. Kábíyèsí máa sọ nígbà yẹn bólúfimọ wa kábíyèsí. Òní kúléwé mọ̀fọ́lọ́hún sọ yẹn bàbá gbọ́njú. Bàbá bẹ̀ni ọmọ sunsun nínú wọn. Bàbá ò tẹ́ bá dàgbà tẹ́ bá máa fẹ̀yìntì. Ó yẹ kó gbégi yín lérè sínú museum ni. Tí bá sì róṣù pàṣẹ ni inú mi máa ń dùn. Bàbá àgbà bàbá Súlì Yọ́tù ni. Bàbá àgbà bàbá Gbọ́lá hàn. Bàbá àgbà bàbá Oní Akímù. Ẹ̀hùn ní rí òun gbénu ju bí ọmọ. Ọmọ ológo ríran táwọn èso màlẹ́ ẹbí. Ẹ tẹ̀síwájú. Ẹ tẹ̀ ẹ máa kíkì ẹ lọ. Ṣáà mo ní màyé kan. Oṣù sí mo ní James Kupama ló ń jẹ́. Ìgbà yẹn mo ṣe yahoo. Kò wá pè mí mọ́ mo wá tapamọ́ṣẹ́ Fuji yìí. Oṣù sí mo ní James Kupama ló ń jẹ́. Mo ṣe rétí kò máa fún mi $2. Ìgbà tó sún máa fún mi lówó $2,000. Ẹ̀rù wá bà mí pé mi ní nǹkan tó àdúró owó yìí. Ẹ̀mọ etí $1 jẹ́. Jeff. Tọ́ba ṣe sí náírà. Àjẹ́ mo ṣe $2,000 sí píkà mi lòru mọ́jú. Ọdọ̀ ọjọ́ kejì píkà lóhun òrówó mọ́. Ọ̀rọ̀ yẹn wà tójú sú mi ọmọ mọ́ríyá. Mo wá rí pé ṣe Fuji mo wà garanti. Mo rí pé Fuji music ṣàn mo wà parute. Wọ́n yín náà ń blin dọ́mdín. Ọmọ àṣẹ ni wọ́n. Náà bẹ́ẹ̀ ṣe wá jẹ́ ẹ̀kan lára àwọn Olúfimọ yẹn ẹ tún bá mi shout out to ọ̀gá ńlá Alhaji Wasiu Alabi Pasuma. Ẹgbẹ́ mi débẹ̀. Àrí ọ̀gá náà Pasuma o. Bàbá tiwa ni. Yàtọ̀ sí ọ̀gá tiwa ọ̀gá kẹ́. Bàbá tiwa ni. Ẹ̀rí ọ̀gá náà Pasuma bàbá ọgbọ́n. Òṣùpá ni mẹ́tọ̀ mi nọ́mà o. Àmọ́ tí bá ti rí Alabi Pasuma inú mi máa ń dùn. Ó kọ́ pé mi ò sí rí chance láti níwájú wọn ni. Tí bá rí chance láti níwájú wọn ni, màá mọ̀ lóore. Alabi Pasuma bàbá ọgbọ́n. Àlùbáríkà ara ẹ kò ní tán. Àmín. Àlùbáríkà ara ẹ ò ní wọ̀ mi. Àmín. Ẹ ò ní rí òun gbénu ju bí ọmọ. Làgbàwọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe òun lọ ní tí Alabi Pasuma bàbá ọpọlọ. Lóní gbogbo ní tó lówó Ọlọ́run ló fún lówó. Gbogbo ní tó lọ́lá Ọlọ́run ló dá lọ́lá. Àwọn kan lọ kó àwọn pọ̀ ẹgbọ́n báwo ló ṣe ń jẹun. Ọ̀nà ẹ̀fẹ́ gbalẹ̀ ẹ̀fẹ́ gbọ̀nà ẹ̀fẹ́ bí Ọlọ́run lẹ́jọ́. Èmi ò ráhùn jọ sí sọ́fẹ́ dọ́lọ́run lẹ́bi. Ẹ̀jẹ̀ gba kádàrà kó torí ìkódóró. Ẹ̀jẹ̀ ya gbójú ń bẹ̀ kẹgbà lé ságbójú. Ẹ̀jẹ̀ ya gbójú ń bẹ̀ kẹgbà lé ságbójú. Wọ́n náà blindọ́mdín ọmọ àṣẹ ni wọ́n. Mi ti sọ fún yín tẹ́lẹ̀ mo ní a máa fà á já lórí ètò. Ẹ ṣáà rí pé ó ti ń lọ fáà.
Májégún Àtàndá, inú mi dùn láti ní yín ní orí ètò. A ti máa padà sórí ọ̀rọ̀ Fuji yẹn o, but mo fẹ́ kẹ́ fún wa ní the most challenging experience yín in the course of your career láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀. Ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀, bóyá ṣòwò lẹ lọ ni, bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ tó máa ń mọ́mú láyà yín tí ẹ lè gbàgbé. Ẹ ṣe ẹ̀wọ̀n náà tún pẹ̀lú wa gẹ́gẹ́ bí Ọlọ́run. Mẹ́ni ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ àmọ́. Ẹ fún wa ní èyí tó mọ́mú láyà yín gan tó jẹ́ pé ẹ lè gbàgbé mọ́ láyé. Mo ti lọ ṣòkan rí ní wọ́n ti pè mí sí ṣòkan rí òkú ní Ẹ̀gbá Lábẹ́òkúta. Mo ṣe wà ní school, mo ṣe wà ní SS2. Backup mi classmate mi ni. Okay. Alápàdà mi classmate mi ni. Èèyàn tó ń bá mi kówó classmate mi ni. Ẹni tó bá mi lo kọ́ọ̀dù classmate mi ni. Àmọ́ ẹni tó máa bá mi lo kọ́ọ̀dù yẹn o ẹsẹ̀ méjì. Orí wíṣẹ́ àlọ́ máa jókòó sí. A máa gba ṣóò mí ń gbà mí kò ní pè wá. Wọ́n máa ti gba mi ṣẹlẹ̀ sọ̀hún. Owó mọ́tò lọ́kọ̀ máa fún wa. Ìkọ́ ṣàdìrá wa náà. A máa lọ. A bá bọ́lẹ̀ nínú mọ́tò. Èmi fúnra mi máa pọ̀n. Lẹ máa pọn ẹni tó ń lu kọ́ọ̀dù fún yín, kí lórúkọ wọn? Wọ́n pè ní Tóbi. Ẹni yẹn sẹ́yìn. Ọ̀tọ̀lẹ́ tó máa tún gbé wheelchair ẹni yẹn dání. Ọ̀tọ̀lẹ́ tó máa gbé wheelchair ẹni yẹn dání. Èmi ni máa gbé pọ̀n sẹ́yìn pé kásáàlì tètè meet up. Débi tẹ́ ẹ̀ lọ. Lórí ó pọ̀ sí mi kó jẹ́ pé àwa ló ń dúró dè. Ní patí. Ká dẹ̀ tètè débẹ̀ ó pè jù. Ká máa ṣe káwọn èèyàn tó fẹ́ gbọ́ wa kó ṣáájú wa dọ̀hùn. So àwọn tá a bá ti wọ mọ́tò mi ibi tá a tún ti máa bọ́lẹ̀ náà àtúgbé ẹlòmíràn àtúgbé. Bẹ́ẹ̀ni ẹlòmíràn àtúgbé. Tá a bá ṣàdọ̀hùn àṣeré. Àmọ́ títí Ẹ̀gbá particular ibi tí mo sọ yìí gangan. A ti ṣe ṣó tán. Ó kù ká máa lọlé. Ìjà bẹ̀rẹ̀ lójú agbó yẹn. Pẹ̀lú àwọn boys àdúgbò. Àmọ́ ẹni tí mò ń gbé yìí Tóbi tẹ́ ń sọ yìí ẹ lè fílẹ̀ kẹ́ wá sá lọ. Kí wá sọ pé èmi ń gbé bọ́dì. Orí màjà masálà máa kíkanjú náà. Àmọ́ mi ì lè fílẹ̀. Níwà ẹni tó bá mi kówó ìyẹn ti fẹsẹ̀ fẹ́ǹtì ẹ̀. A máa pàdé. Mi ì lè gbé. Ìjà ẹ̀ ṣẹlẹ̀ nígbà yẹn mo gbà pa. Torí pé ẹ fẹ́ gbé ẹni yẹn. Báwo lẹ ṣe wá gbé ẹni yẹn tó fi di pé àpàdé tí ìjà tí ó fi. Mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ pé mi ì lè fílẹ̀. Bẹ́ẹ̀ni. Kẹ̀kẹ́ gan-an brain mi ò lọ síbi tó wà mọ́. Ṣàgbépọ̀n tó bí ó yá ká máa gbé bọ́dì ká máa lọ. Àmọ́ ibi tá a ti ń sáré lọ èmi fúnra mi ti ṣubú. Àpá wà lórúnkún dáadáa. Ẹ méjèèjì jọ ṣubú. A jọ ṣubú. Ebi pé òun náà ó rọra sáàdì pé ojú ogun la wà. Tàfi délé gan òru la dé Agégi. Everybody dé Agégi lọ́tọ̀ọ̀tọ̀ ni. Bọ̀tí máa ti ẹjọ́ délé. Ẹ méṣọ̀ pé gbé délé. Mo méṣọ̀ pé mo gbé délé. So eléyìí tó terrible jù nínú gbogbo show tá a ti ń lọ tó yẹn ọgán ni. But mo dúpẹ́ pé ẹ lè kọ́kọ́ ṣàìsí nínú àwọn méjì òun náà lọ́jọ́ tèmi tó bá ń wo ètò yìí a máa wọ́n ti pé mo ṣe mọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn. Ẹ̀yin ní Fuji ẹ̀ ń try. Ọlọ́run á túbọ̀ máa ṣọ́ yín torí oríṣiríṣi experiences ni ẹ máa ń go through tẹ́ bá ti lọ sáwọn shows tẹ́ máa ń ṣe yẹn. Àwọn boys mi máa ń ní understanding, àwọn ọmọ gbòòrò mi wọ́n máa ń ní understanding. Iṣẹ́ tàwa náà ṣe ni. A máa lọ ń shoot, a máa lọ ya location, a máa lọ ya film, oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀. Àwọn ọmọ gbòòrò mi máa ń ní understanding, àwọn ọmọ gbòòrò mi báyìí wọn ò ní gbọ́ pa, wọ́n ṣàfẹ́ da everything rú ni. Ó ní agbára o. Ó ní agbára. Now ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ṣé ti rí nínú iṣẹ́ Fuji oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀. Then àwọn nǹkan kan tó wá ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta mo fẹ́ kẹ́ comment lórí àwọn ìṣẹ̀lẹ̀ nítorí nǹkan tó bá ṣẹlẹ̀ sí ara wájú àwọn tó ń bọ̀ lẹ́yìn náà wọ́n fi ń kọ́ ọgbọ́n ni. Now lórí ọ̀rọ̀ Alhaji Dr. King Saheed Òṣùpá àti ọ̀rọ̀ Alfa Sule tí wọ́n record torí gbogbo kinní yẹn everybody ló ń kọ́ lọ́gbọ́n. Tó bá ń báyàn sọ̀rọ̀ ó ti kọ́ everybody lọ́gbọ́n o kinní yẹn ti in fact tó bá ń báyàn sọ̀rọ̀ mọ ọ̀rọ̀ tí ó máa bá ẹnìyẹn sọ ní orí fóònù torí ẹni tó ń bá sọ̀rọ̀ tó bá lọ jẹ́ ẹni tó ní bad intention sí ẹ ó lè rìkọ́ọ̀dù ẹ lẹ̀ you don't get so kinní ẹ ti kọ́ a lot of and nǹkan tí ó ṣẹlẹ̀ yẹn
ó máa blọ́ọ̀kì irú nǹkan tá Àfáà Sùúrù lè ṣe yẹn irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa blọ́ọ̀kì oore fún àwọn míì tó bá ń bọ̀ lọ́dọ̀ àwọn legends wa yìí wọ́n máa ń help àwọn èèyàn gan wọ́n máa ń kó àwọn èèyàn mọ́ra ara ẹ̀ náà lẹ ti rí wọ́n gbé brand yẹn mọ́ra wọ́n try láti help ẹ̀ wọ́n support brand ẹ̀ àtìgbà tí kinní ẹ̀ ti ń ṣẹlẹ̀ ní brand Àfáà Sùúrù náà ló ti pick dáadáa now ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ń sìn ó ti kọ́ everybody lọ́gbọ́n o ò lè trust anybody anyhow because ẹni tó ń trust tó ń bá sọ̀rọ̀ lórí fóònù ó lè máa rìkọ́ọ̀dù ẹ lẹ̀ so a gbọ́dọ̀ máa mọ nǹkan tí à ń sọ fún àwọn èèyàn ní orí fóònù kí ni kíní yẹn kọ́ yín kí ni ẹ̀yin mú jáde nínú situation yìí. ṣẹ́rí alákọ̀ọ́kọ́ náà Àfáà Sùúrù náà èmi ò follow ẹ̀ mi ì follow ẹ̀ from the beginning mi ì follow wọn níwà tí bá ó ní ẹ̀gbọ́n kan tí mo máa ń wà pẹ̀lú wọn nínú Agége wọ́n pè ní Dúdú Òṣùpá ọkọ̀ Òṣùpá jẹ gan kó àlàyé jẹ gan wọ́n dẹ̀ máa ń lọ ṣọ́ àlàyé gan ó possible gan kálàyé gan mọ́ kí aláàjì kó mọ̀ ọ́n rí wọ́n pè ẹ̀gbọ́n yẹn ní Dúdú Òṣùpá nínú Agége so ẹ̀gbọ́n yẹn ni máa ń tẹ̀lé lọ sí show Òṣùpá ní kí n ráyè gba mic ẹ máa lọ observe bẹ́ẹ̀ ni so ẹ̀kọ́ kan ni máa ń bá Àfáà Sùúrù yẹn pàdé mi ìfọ́lò wọn kò yẹn ò jẹ́ mọ gbogbo nǹkan tí wọ́n sọ àmọ́ gbogbo atótónu àwọn èèyàn tí mò ń gbọ́ nípa Àfáà Sùúrù náà rere Àfáà Sùúrù náà ṣe báyìí wọ́n sọ báyìí ẹ̀kọ́ wo ló kọ́ ẹ̀yin. èmi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́kọ̀ọ́ mi tiẹ̀ gbọ́ kọ̀ọ̀kan mi fídíò yẹn báyìí mi wo àmọ́ nínú àwọn ọ̀rọ̀ tí táwọn èèyàn sọ mo rí pé kí n Dr. Saheed Òṣùpá ó jẹ́ èèyàn tó ní brain dáadáa téèyàn bá gbé ọ̀rọ̀ kalẹ̀ síwájú wọn àlàyé máa gbé sọ́tún gbé sósì kó tó di pé wọ́n fún rí sí èsì tó bá máa fún ẹgbẹ́ ìwọ́gàn wá bá so pé ìyẹn ò ní jẹ́ kó máa ṣorí fáwọn èèyàn bí kò túwọ̀ sí ní àwọn èèyàn ká gbé yẹn kúrò láíláí so ní ìwo fídíò Àfáà Sùúrù yẹn kò jẹ́ kí lè mọ̀ nǹkan tí màá sọ lórí ẹ̀ torí mo láì bẹ́ ṣe sọ yẹn and that is true oore tí èèyàn bá máa ṣe èèyàn máa ṣe náà ni irú nǹkan tí Àfáà Sùúrù náà ṣe yẹn ó máa jẹ́ kí a lot of big people kọ́ máa ṣòro fáwọn èèyàn tí wọ́n bá need the help mọ́ torí ọmọ máa fojú kan wọ àwọn èèyàn pé ṣé mo lè trust ìwọ gan ṣá but gẹ́gẹ́ bẹ́ẹ̀ something pé Olúfimọ ọpọlọ ni wọ́n wọn kì í ṣèyàn tó jẹ́ pé wọ́n máa ti gbéwò bẹ́ẹ̀ ṣe sọ yẹn èèyàn ò ní pé kọ́ máa help àwọn èèyàn tó wọ́n máa ń help wọ́n máa ń support èèyàn gan mo mọ̀ pé èèyàn ò ní jẹ́ kí wọ́n stop láti máa help àwọn èèyàn now bá ṣe ń sọ̀rọ̀ in the course of our conversation mo notice pé ẹ tún ti ń sọ̀rọ̀ bíi Òṣùpá kí ló ṣẹlẹ̀ ṣé ẹ tún lọ kọ́ yẹn náà dàbí ẹ kàn lanu ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀. tí mo yẹn sọ̀rọ̀ kò ṣe tí mo yẹn sọ̀rọ̀ láti kékeré lélẹ̀ àwọn tí èèyàn bá ti ń dàgbà díẹ̀ ohun ìwọ̀n máa change. a máa change. bó ṣe jẹ́ nìyẹn ó ń lọ fàáfàá gan now a máa ṣe Fuji freestyle ẹ máa fún wa jẹ ṣé ẹ ti ready now ká tó bọ́ síbi abala yẹn gẹ́gẹ́ bí mo yẹ sọ lẹ́kàn kí n tún torí ọ̀rọ̀ tí yàn bá lọ́ máa ń sọ òwe yẹn náà iṣu atẹnumọ́ kì í jóná ó dà pé mo gbà now ẹ̀yin stakeholders nínú Fuji music industry this is one of the most talented persons in the industry tí wọ́n dẹ̀ ń struggle láti rí pé àwọn náà mókè ẹ̀yin tẹ́ jẹ́ stakeholders nínú Fuji music industry ẹ ti gbọ́ wọn ẹ ti feel ẹ ti rí pé kò kí ń ṣeré talent yẹn wà bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n kàn ní the opportunity láti record láti gbé àwọn albums wọn jáde ẹ jẹ́ kí a parapọ̀ ká invest lé Májégún Àtàndá lórí tẹ́ bá invest lé wọn lórí ẹ lè kùtà mo ń sọ nítorí mo mọ talent I know talent when I see one you don't get tí n bá rí talent from afar 1 million miles away tí n bá ti feel ẹ̀ mo mọ̀ pé eléyìí talent tó wà lucrative ni ẹ jẹ́ ká sponsor wọn wọ́n ní láti ṣe album wọ́n ní láti release wọ́n ní láti show talent wọn fún gbogbo ayé then
ẹ̀yin tiwa náà nílé tí ẹ bá ní event kan tàbí méjì ẹ má hesitate láti pè wọ́n ti pe nọ́mbà wọn direct fún yín ẹ pè wọ́n any show tẹ́ bá ní wọ́n máa gbé yín débẹ̀ kò sí ẹ tún pe nọ́mbà yín yẹn fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń join wa ẹ tún pe nọ́mbà yín yẹn fún wọn again kẹ́dẹ̀ tún fi ohun orin kẹ́ fi sọ fún wọn pé any event iṣẹ́ ẹ wà nílé. 090 42 44 72 25 090 42 44 72 25. Anything tẹ́ bá fẹ́ ṣe any event ẹ pè wọ́n anywhere. ṣàríṣẹ́ fújì yìí o àfihàn mi rán ni ẹ̀mí kí mi rán mi àríṣẹ́ fújì aṣọ Rasaki yìí o inú mi máa dùn tí mo bá ti ń kọ fújì mi mo tún wá rẹ́ni fi jọ Òṣùpá Sáídì ni èmi nìjí orin tó ń gbénú wá gẹ́gẹ́ o bẹ́ẹ̀ ni kò mọ̀ pé mi ṣèrè o mo máa wá bó fẹ́ ṣòkù pé mi ṣèrè o mo máa wá ògbọ́n kò sí ohun tó fẹ́ ṣe bó jẹ́ fún ìdánmù o èmi nìjí orin tó ń gbénú wá gẹ́gẹ́ o àtọ̀rà òkú ṣe bọ́ tá mi máa lo wá ìjà ògìní tájò rè gbogbo ìkúlẹ̀ ẹ̀pà lọ́lọ́ ṣùgbọ́n jẹ́ fi o ìyẹn owó lẹ́wà o tó bá ṣeré o lè nínú eré orí tàgé bó ṣe babaláwo nínú fíìmù ó jẹ lọ nínú onífíìmù tó fọgbọ́n yọ ewì lé ní wọ́n yín láwọn lè ń dán dín. ọmọ àṣẹ ni ẹ. So ẹyin ok mo ti padà bú ẹ̀yin náà winner ọ̀bẹ̀lẹ̀dọ́ndé ọmọ àṣẹ ni wọ́n ó lọ fàáfàá wow mo in fact mo ń fìlì yín gan gidi gan ni mo dẹ̀ mọ̀ pé àánú máa dìde very soon a máa gbọ́ albums yín káàkiri orí social media platforms orí gbogbo àwọn streaming platforms a máa gbọ́ a máa jẹ́ gan now ẹ ti fi ọwọ́ ara yín báyìí ẹ ti kóra yín wọ industry báyìí ṣé tí ẹ bá rí kámẹ́rà báyìí torí Olúfimọ is one of the best actors ṣé ẹ lè act ẹ dúró re ok máa fà yín sí rìn sìn kámẹ́rà rè èmi máa ṣe kárátà ọmọ ọ̀tá ẹ mọ̀ pé olórin lẹ́yìn àwọn ọmọ ọ̀tá àwọn ọmọ gbòòrò máa ń wá wọ́n máa fẹ́ wá gbọ́wọ́ èyí tó bá fẹ́ wá gbọ́wọ́ afẹ́ wá gbowó ó ti yẹ yín bẹ́ẹ̀ sìn so ẹ máa kọrin yẹn díẹ̀ tó bá ti wá yá màá kàn wọlé pé wàhálà ẹ ṣé ìyá ẹ ló ralẹ̀ sí bíbá yìí ni tó ń wá yìí ni fáwọn lówó ó bá kọrin Òṣùpá láti bíbá náà là wó so a máa wá ṣe display yẹn a máa wá bá ṣe fẹ́ resolve situation yẹn ṣé ti ready mo dúró rè má ti pè action ẹ fire action. lọ́ní ṣe bá mi náà ni àbẹ̀mí lọ́kàn èmi gangan láàrú Rasaki ọmọ Mọ́ríyámọ̀dé o èmi nìjí orin tó ń gbé wọn lọ fà á àtọ̀dá onígbà ọmọ Máyégún pé Kámúrù ẹkùn lájà ó yá tí ń bá lè má pèdè pé kó ríwú pùṣọ́hùn òjẹ́ mi lò díẹ̀ tí ń bá lè má pèdè pé kó ríwú táwọn onílù ń kọ́ lálùjọ́ sógbó náà táwọn onílù ń kọ́ lálùjọ́ sógbó náà ó yẹ kẹ́yìn kan lè jọ kí n jọ tán fàájì lára sí lẹ́yìn ní rẹpẹtẹ torí tó bá rí pé wọ́ra gan lè yún aṣọ mọ́ àní tó bá rí pé wọ́ra gan lè yún aṣọ mọ́ wà rí pọ́ta lẹ́nu yẹ́rí ají sórí pọ́ta lẹ́nu yẹ́rí ó fi sí sanra jọmọ̀ gbọ́ pé wọ́n jò ó fi pẹlẹbẹ jọmọ̀ gbọ́kọ́ ọmọ ní ọ̀sàmọ̀ pòrin wá lórin ìlú wá dìlù alára ló ń gbá yẹ́ẹ̀ tó bá wọ́n gbárù jù tó sọ wípé kò sórin mọ́ ajẹ́pọ̀rin tó ṣẹ́kù ní ìlàkòdò àwa alákó ajẹ́pọ̀rin tó ṣẹ́kù ní ìlàkòdò àwa alákó ajẹ́pọ̀rin tó ṣẹ́kù ní ìlàkòdò àwa alákó. àfà ọkàn kọrin ìyá ẹ ò tí kí àwa látàárọ̀ o òun kí àjí ṣé òun wà yín federal ni. tàlẹ́lẹ́yìn ṣé fẹ́ kọrin náà bó fẹ́ gbó sálọ̀là ẹ̀sùn sẹ́yìn ọ̀dà bá fún 20k bá fún 20k ìyá ẹ̀ ló fún 20k. tàlẹ́lẹ́yìn wọ́n ti máa gbà ń fọ́ ṣọ́mọ̀ pé mo pàṣẹ bá ń fún lówó mo ti ṣe nọ́mà mo ṣe nọ́mà bá fún lówó sálọ̀là bá fún lówó wà fún 20k. ọmọ mọ̀ rí lámọ̀ sàn ọ̀dà bá fi tẹ̀ ẹ̀kún mi ò fẹ́ wàhálà bá fi tẹ̀ ẹ̀kún fún wọn wà ṣé bàbá yìí àjọlùkù mọ̀nù bàbọ̀n gbọ́n ó kì mí ó kàn bọ́ sórí àjọlùkù mọ̀nù bàbọ̀n tàlẹ́lẹ́ gan níbo ló ti wá. èmi ni tàlẹ́lẹ́ gan níbo ló ti wá. ládùúgbò mi ìyá ìlú ralẹ̀ síbí ó kàn déédéé wá síbí òkàn kọrin òun kí àjí wèrè yẹn náà náwó fún ẹ ìyá ìrọ̀ kó máa kà wá àwọn tó ládùúgbò bàtà wà ń jà fún àdúgbò yìí níbo ni ìyá tiẹ̀ wà ó wá rí pé kí sálà láfẹ́ mi ní 20k bá fi tẹ̀ ẹ̀kún fún ajẹ́ 40 bè bá fi tẹ̀
bá fi tẹ́ẹ̀kù fún kọjá 30. ìyá ẹ̀ tó bá sọ bá fi tẹ́ẹ̀kù fún 150k kó tó kúrò bí máa fi alẹ́lẹ́yìí èlò kan fún pàṣẹ alẹ́lẹ́yìí èmi lọ mọ́ rẹ̀ àmọ́ sanwó fi asọ́ra ṣàkíyàn gangan. fómìdà mo ti ṣe nọ́mà àmọ́ tó bá ṣe wèrè ẹ máa rí wèrè. fómìdà àjẹkù yìí pọ̀ máa gẹ́gẹ́ ò ṣàní mí èmi lọ mọ́ rẹ̀ àmọ́ sanwó fi tọ́lọ́ máa kàn bínú orí màá ní ọmọ pé ẹ̀rọ òbòdò làárò. ẹ̀rọ fọ́gò ó yá sọ fáàrò ó yá kẹ́bọ̀dì máa wọlé bọ̀ bàbá olórí yẹn sẹ́ ó lè kọ́ ó ń káàdì yẹn náwó wéré ó kì mí kò kì mí sá kẹ́bọ̀dì máa wọlé bẹ̀rẹ̀ tí wọlé yẹn bọ̀ yẹn ẹ jẹ́ kẹ́rù yẹn máa dún láti junction yẹn tako kó má mọ̀ pé àwọn aládùúgbò yẹ kò ní bára rẹ lọ sẹ́. aláyé ti sọ nígbà kan pẹ́ni bá máa jésù jẹun síbí ẹ̀ lásìkò ẹni bá máa bẹ́sù jẹun ó ra ògbọ̀n kápẹ́ wẹ̀rẹ̀ ní bọ̀dà ògbọ̀n máa gbọ́ mi jẹ́ fógó ẹ̀ ò ní wọ́ mi máa gbọ́ mi jẹ́ bó ṣe ń lọ kò ní tí sálọ̀rọ̀ bá fún 30k kó sábà àti ẹ̀ lọ o àtọ̀rọ̀ ara sáàkì tó ń sọ ìjì orin ó yá. wàhálà bàbá yìí you sabi you are very very good you are heavily talented ọlọ́run á tún máa gbé ògo yín sí òkè sí dáadáa wàhálà ẹ máa débẹ̀ ògo yín máa búyọ sẹ́ káàkiri gbogbo àgbáńlá ayé ni mo rí pé ẹ wà spontaneous ẹ wà versatile ẹ bẹ ṣe ń fún mi ẹ ń dá padà lovely ẹ̀yin tí wà nílé mo lérò pé ẹ gbádùn ètò yìí dáadáa kí a tó fi àdàgbà ètò yìí rọ̀ ẹ jẹ́ kí n sọ kankan fáwọn tí wà nílé fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe agbátẹrù wà lórí ètò tẹ́ bá ní business kan tàbí company yìí business yín tẹ́ ń ṣe tẹ́ fẹ́ polówó tẹ́ fẹ́ jẹ́ kí gbogbo ayé mọ̀ torí pé ìpolówó òun ni agúnmu òwò ọ̀ tẹ́ bá ní gift tẹ́ fẹ́ fún wa láti máa fún àwọn àlejò wa ní orí ètò ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081 1265 9010 ẹ jẹ́ kí n tún pè lẹ́ẹ̀kan sí 081 1265 9010 ẹ pè wá lórí aago ẹ jẹ́ kí a ṣe bísínẹ́sì ẹ gbé bísínẹ́sì yín wá ká bá yín polówó ẹ̀ ká polongo ẹ̀ sí gbogbo aráyé. Thank you so much for your support all the time. Unscripted Leto with Jeff Owolewa náà ni. God bless you for your support all the time. Ẹni tí wọ́n nílé àlejò wa ẹ kí ẹ fi ohun orin yẹn kẹ́ fi sign out kẹ́ fi kí àwọn fáǹsì yín kẹ́dẹ̀ kí Olúfimọ náà. lónìí sẹ́rí gbogbo lè mú kí o Razangi gbogbo lè mú kí o Razangi gbogbo lè mú kí lónìí gbogbo ojú tó wò mí ojú yẹn ò ní fọ́ gbogbo etí tó ń gbọ́ mi yẹn ti yẹn kò ní di gbogbo ojú tó ń wo Owó Lẹ́wà TV lágbọ́n ọlọ́run kò ní fọ́ lágbọ́n ọlọ́run ogo yìí ò ní wọ mi owó tẹ́ fi subscribe lágbọ́n ọlọ́run kò ní tán ibi tẹ́ sí mowó àpò yìí ò ní gbẹ ẹ̀hún ní rí òun gbénu ju bí ọmọ ológo ríran táwọn èso mà ní wọn ọmọ ológo ríran táwọn èso mà lẹ́yìn gan ọmọ ológo ríran táwọn èso mà ní mi Olúfimọ wa kábíyèsí bàbá ọgbọ́n bàbá Súlíyà bàbá oníyànkímù lágbàwọ̀ ọlọ́run ò ní tí iṣẹ́ kò ní díṣẹ́ nínú ayé ìṣàmì àṣẹ ó gbọ́ ọpọlọ ẹ kò ní dọ́bà bàbá mi ìṣàmì àṣẹ ò ní rí òun gbénu ju bí ọmọ ò ní rí òun gbénu ju bí ọmọ ò ní rí òun gbénu ju bí ọmọ ẹni táyé ẹ sì bàjẹ́ lágbọ́n ọlọ́run ní bàtì ẹ jẹ́ iṣẹ́ tí bàbá sì parí lọ́ máa gbé tọ́ ẹ wá lágbà ọlọ́run bàbá mi ò ní yànkù ò ní kánjú kú nílà èyẹ ṣáá wọ́n náà wọ́n blame dín. ọmọ àṣẹ̀rí wọ́n. ẹ ṣé gan o. Thank you so much. God bless you. lónìí sórí ọ̀rọ̀ gbọ́dọ̀ ní kókó ẹ̀kọ́ ní òun gbọ́dọ̀ ní. àtútútù ló dá oúnjẹ tútù ò dá. gàrí kíkọ́ bẹ́ẹ̀ táwọn ọbẹ̀ tó bá kan. obìnrin tó lẹ́wà tí ó bá níwà mú borí. èyí tó burú rẹwà tí kò sùn níwà ló sùn mí. torí ẹ̀ ló fi yẹ kéèyàn kàn ṣe mọ́ kí mọ́ o. ká tó bẹ̀rẹ̀ láti ṣe ìsùn kí n sùn ohun tí èèyàn lè jẹ kéèyàn máa wulẹ̀ fi wọn mọ́ àti ìfẹ́ wèrè lọ́kọ̀ láyà kò rí rárá ṣùgbọ́n sì kọ́ wèrè sílẹ̀ kó lọ́hùn lọ ogun ni tí bá ní sọ́ni bá ní sọ́ni bá rẹ̀ tó bá ń gbọ́ sọ́ni bá rẹ̀ orúkọ rẹ̀ kọ́kọ́ ọmọ ìkìlọ̀ nìyí tó bá ń bá yọ̀ rìn tí kò bá ti ṣòtítọ́ sọ́ni bá rìn lórí tàbẹ̀ ò léwu òrí sọ́ni bá rìn lórí tàbẹ̀ ò léwu sọ́ni bá rìn lórí tàbẹ̀ ò léwu special announcement ní mọ̀dé yìí lọ unfollow gbogbo alátakò lọ́dọ̀ ẹ kó rẹ̀ máa follow gbogbo wọn ọmọ ológo
ẹ̀bùn síásíá ẹ̀bùn kó lọ fà ẹ jẹ́ kó mọ̀ pọ́ mi lẹ́nìyàn sáni mi ẹ jẹ́ kó mọ̀ pé mo ní ìjọwò rẹpẹtẹ mo sọ fún wọn pé Instagram ti gbàlejò mo sọ fún wọn TikTok dẹ̀ ti rógo èmi ní jí orin tó ń gbẹ́nu wá gégé o àtọ̀rà òkú ṣe bọ́tà mi máa ló wà ń jà ògìní tájòdè gbogbo ìkúlẹ̀ ẹ̀pá lọ́lọ́ wọ́n ní gbogbo Nigerian footballer gbogbo wọn lọ ti yó lọ́sẹ̀ ń gbàgbàkújà ọmọ Mariam dé ẹ̀yẹn lọ sínú Agége ògbọ̀kẹ́ lọ sí Agége stadium ẹ̀yẹn wọnú Palace ìyẹn ní Aṣáde market ògbọ̀kẹ́ wà wọnú Wàsó ìyẹn ní Ìdí ẹ máa ráwọn ọmọ kéékèèké bọ́ ṣe ń gègé yàrá kò sí sponsor yọ wọn lẹ́nu ẹ̀yin kò ṣe lọ síbẹ̀ kẹ́ ẹ lọ ṣàwọn ọmọ tuntun ọwọ́ mú mi kọrin ṣubú ọ̀nà láì Ọlọ́run má jẹ́ rógùn miss call ìwọ tó wọ́ mi ọmọ mi kọrin ṣubú ọ̀nà láì Ọlọ́run má jẹ́ rógùn miss call torí ibi iṣẹ́ ń gbàre Ọlọ́run èmi lóye ìwọ gan tó bá pe Ọlọ́run lọ́wọ́ kan máa ní ajẹ́ not available lọ́dọ̀ Ọlọ́run kò ní wáyé not available lọ́dọ̀ Ọlọ́run kò ní wáyé not available lọ́dọ̀ Ọlọ́run kò ní wáyé wọ́n yín náà lè dọ́mdín ọmọ àṣì ní wọn jọ máma náà kò fi 10 naira ló ń ta kò fi tó bá fẹ́ oní 5 naira 3 ló máa kan sí ó ti rí ṣìtìn ní ajé ó ti rí ṣìtìn ní èmi ọmọ mọ̀ rí yámọ̀ èèyàn lọ́mọ ó rí àbí yóò ń gbọ́ àwọn ọmọge ìsẹ̀yìn gbogbo wọn ti wá rù ó tọ́jú sú mi wò lágége àwọn ọmọge ìsẹ̀yìn gbogbo wọn ti wá rù ó tọ́jú sú mi wò lágége àgàgà látò bá jẹ ìyẹn ní ìsàlọ́jà àwọn ọ̀rọ̀ gbogbo wọn ti wá ń lẹ̀ pa tí n bá bèrè lọ́wọ́ bọ́ọ̀sẹ̀ pé kí ló dé ó lè ní màlẹ́ríà ló yọ wọn lẹ́nu mo dẹ̀ mọ̀ pé irọ́dẹ ni wọ́n ń pa bọ́dà Sẹ́límù bọ́dà Akarimu tọ́mọ káwọn mẹ́gbẹ́ kọ̀ọ̀rọ̀ gbogbo wọn máa ló mọ̀ bí ajé bóyá ti pa ẹ̀sán gàbó wọ́n náà wọ́n lè dọ́mdín ọmọ àṣì ní wọ́n ọgbọ́ mo sọ ní ẹ̀ẹ̀kan má máa ná kọfí 10 naira ló ń ta kọfí tó bá fẹ́ wo ní 5 naira 3 ló máa kan sí mo dẹ̀ ní mo ní ìmáyé nǹkan oṣù tí mo ní James Cooper máa ló ń jẹ́ mo ṣeré tí kò máa fún mi $2 ìgbà tó sún máa fún mi lówó $2,000 ẹ̀rù wá bá mi pé mi ní nǹkan tó àdúró owó yìí ẹgbàá mi màyé ló san owó yìí wọ́n wá ṣe $2,000 sí píkà mi lòrú mọ́jú ọ̀dọ́jọ́ kejì píkà lòun ò rówó mọ́ ọ̀rọ̀ yẹn wà tójú sú mi ọmọ mo rí ya mo wá rí pé ṣe fújì mo wà guarantee mo rí pé fújì musician mo wà parute ìyẹn mo ṣe yahoo mọ̀ mo ṣe tẹpá mo ṣe fújì sọ pé kọ́lọ́hún má pa ẹ́ kọ́lọ́hún má pa mí èmi ọmọ mọ̀ rí àmọ́ èèyàn lọ́mọ wọ́n yín náà lè dọ́mdín ọmọ àṣẹ ni wọ́n wà á kọ ìjà onílé lóko ọ̀rọ̀ yìí ti bẹ́ẹ̀ dìjà ó yẹ bá mi tọ̀ mọ́ lẹ́yìn sí ẹgbọ́n ta ló yẹ kó jẹ́ èrè ọkọ nínú ìyá ọkọ pẹ̀lú ìyàwó ìyá lóṣù 9 ni mo fi gbẹ́ sínkùn mi ìyàwó lójoojúmọ́ lówó nù sèmi jáde ìyá ọlọ́dún kan mo fi gbé pọ̀n sẹ́yìn mi ìyàwó lójoojúmọ́ mo fi gbé sùn sàáyà ìyàwó ọlọ́dún 3 gbáko ló fi mú yàn láyà mi ọmọ tí mo bí ẹgbà mi ìyàwó nígbàkigbà ló mú yàn tèmi ó yẹ kí ní èsì ọ̀rọ̀ yẹn kẹ máa bá yí lọ́dọ̀ yín àmọ́ mo máa sọ tèmi torí tó bá ṣe bí èmi àtọ́dá èmi ọmọ Mọ́ríyá tó bá wá ṣe bí èmi ìyá tó dẹ̀ jẹ́ sí mi lójú ni ìyá àgbà tó tọ́jú mi látẹ̀wé kò jẹun kú ìyàwó lé ẹ̀ gángan ní ìyá kékeré ọgbọ́n bí mo ṣe pé ìyá kékeré tọrọ bímọ fún ẹ̀ kò ju parun nọ́mbà àwọn méjèèjì ló yẹ kó ọjọ́ jèrè ọkọ àmọ́ ìyàwó ló máa jèrè ọkọ torí ìyá ti jẹ sí ẹ lọ́dọ̀ ọkọ ẹ̀ kí ìyá tó níyà ó sì kọ́kọ́ níyàwó rí ó sì ṣe sí sí rí ó sì ṣe boyfriend and girlfriend ó sì wá níyàwó rí kó wọ́n fi ìyàwó náà sílẹ̀ kóun náà ṣe tiẹ̀ màkànmàkàn ló yẹ ń kàn ìyàwó náà sì máa bímọ obìnrin ó náà sì máa bímọ ọkùnrin ọgbọ ayé òde ní fẹ́ gbà fún wa ló ń jẹ èmi ọmọ mọ rí yàmọ èèyàn lọmọ ó yá kọlọ má pa wá wọn yín náà wọn lè dán dín ọmọ àṣẹ ni wọn ó yá. Please subscribe to my YouTube channel and press the notification button.